Aláròyé máa wí o. Ayédàtiwá gba iṣẹ́ lọ́wọ́ gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lójijì. Àsìkò tá a wà yìí kì í ṣe èyí tó dára rárá fún gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo, ìyẹn Lucky Ayédàtiwá, pẹ̀lú bí ọkùnrin ọmọ bíbí Ìlàjẹ ọ̀hún ṣe kéde lójijì pé òun ti gba iṣẹ́ lọ́wọ́ wọn. Ìkéde yìí ló wáyé nínú àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn fún gómìnà Ọmọọba Ebenezer Adéníyàn fi síta lálẹ́ ọjọ́ Ajé Monday 30 oṣù kẹta ọdún 2026 yìí. Adéníran sọ nínú àtẹ̀jáde tó fi léde ọ̀hún wípé gbogbo àwọn tí gómìnà Ayédàtiwá yàn bí alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀, ìyẹn àwọn olùdámọ̀ràn àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn, gbọ́dọ̀ fi ipò wọn sílẹ̀ lẹ́yẹ òṣọ́ka. Ó ní kò sóhun méjì tó mú kí gómìnà gbé ìgbésẹ̀ yìí ju láti ṣe àtúntò ìṣèjọba rẹ̀ lọ. Ó ní ohun tí gómìnà fẹ́ ṣe ni láti yan àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bíi 1000 kan, èyí tí yóò rọ́pò àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ lọ́wọ́ wọn. Ó ní àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tuntun yìí ni gómìnà fẹ́ yàn láti gbogbo wọ́ọ̀dù 200 èyí tó wà káàkiri àwọn ìjọba ìbílẹ̀ 18 nípínlẹ̀ Ondo. Akọ̀wé ìròyìn fún gómìnà Ayédàtiwá ọ̀hún ní àwọn èèyàn tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàn sípò yìí jẹ́ lára àfojúsùn ọ̀gá òun, ẹni tó ti ń sapá láti wá àwọn èèyàn tuntun tí yóò lè ràn wọ́n lọ́wọ́ lórí èròǹgbà rẹ̀ fún ìlọsíwájú àwọn èèyàn ìpínlẹ̀ Ondo. Adéníyàn wá gba ẹnu ọ̀gá rẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ wọn fún ẹ̀mí ìfarajìn ẹni tí wọ́n fi ń ṣiṣẹ́ sin ilẹ̀ bàbá wọn láàárín àsìkò tí wọ́n fi yàn wọ́n sípò. Láti bí oṣù kan sẹ́yìn làwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Ayédàtiwá kan ti ń bínú kọ̀wé fipò wọn sílẹ̀ tí kò sì sẹ́ni tó lè sọ pàtó ohun tó fà á tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.